ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Episteli ti Paulu apostoli sí àwọn ará Éfésù orí kìnnẹ̀. Káwa lè jẹ́rìí ìyẹn ògo rẹ̀. Abára àti nẹ́wùrè ti ṣáájú nínú Kristi Jésù Olódùmarè ẹni. Nínú ọ̀nì rẹ̀ mẹ́ pẹ̀lú. Náà àdérẹ̀ ti gbúrò ọ̀rọ̀ òtítọ́ náà. Uyin rere ó gbà lárún ẹ. Nínú ọ̀nì náà àdérẹ̀ ti nẹ́ ó gbàgbọ́ pẹ̀lú. Àfu ẹ̀mí mímọ́. O lè rí náà ṣe èdìdí rún ẹ. Uyin rẹ̀ jẹ́ ẹ̀rí ìní ẹni. Ríhùrà padà. Dédé orun ó nẹ́ Ọlọ́run sí uyin ògo rẹ̀. Túdà náà èmi pẹ̀lú. Náà àdérẹ̀ mọ̀dẹ́ ti gbúrò gbàgbọ́. Rẹ̀ ń bẹ́ náà rìn rẹ̀ nínú Jésù Kristi Olódùmarè ẹni àti òfẹ́ rẹ̀ tí dédé ọmọ ènìyàn mímọ́. Èmi sinmi agbájá láti máa yìn Ọlọ́run lógo tó dá rẹ̀ àti láti máa dárúkọ rẹ̀ nínú àdúrà rẹ̀ mi. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà.